Africa Content TV. Ọ̀rọ̀ ìbò tó ń bọ̀ lọ́nà yìí o, gbogbo ọmọ Nàìjíríà o, sárídán bí ẹ̀jẹ̀ kàròrè ká tó yẹn nìkẹ́ni ló dí bá fún ròrè wèrò tó relé ọlọ́kà tó fẹ́ lọ àmọ́lá bó ṣe dé lọ ọlọ́kà tó ń ra àmọ́lá ó ní màmá ọlọ́kà ẹ̀ dákun ẹ̀ ròrè bí màmá ọlọ́kà ṣe ń ta àmọ́lá fún ó tún ní màmá ọlọ́kà ẹ̀ dákun ẹ̀ ròrè wọ́n ta àmọ́lá tán wọ́n tún fẹ́ bọ́bẹ̀ sí lórí ó tún ní màmá ọlọ́kà ẹ̀ dákun ẹ̀ ròrè wèrè jẹun tán wọ́n ní kí wèrè wá sanwó oníṣẹ́ ti gbàgbé pé mo ní kẹrò òòrè àwífún ni kó tó dání ó lágbá jàkadì ní tó tó àìsàn.